ẹ̀yẹn rí dà. èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọ̀mọ́ mi bá wá sunkún bá mi wípé ìyá nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state. Yeah, secular so gbogbo yẹn ẹ má gbé débi ẹ má gbé débi kò lè sálàáfíà. ṣẹgbọ́ kò lè sálàáfíà ẹ máa gbọ́ o. àwọn jọ̀mọ́ àtẹ̀mí ò ní gbà. àwọn jọ̀mọ́ mi ní gbà. abẹ́ lo ìjáàbù ẹ wá ní no ká má sọ. abẹ́ lo nìkọ́ọ̀bù no Nigeria is a secular state. ẹ máa wo tó ń bóyin lẹ́yìn lọ ó dé fìlà ó ń bóyin. ká má sọ wọn rò pé tí ẹ nìsín gbogbo nǹkan yẹn ò ní ṣe déédéé. abẹ́ lọ kí jímọ̀ lásìkò jímọ̀. abẹ́ kí jímọ̀ lásìkò jímọ̀. tẹ́ ẹ wá sọ pé no o gbọ́dọ̀ wá supervise exam yẹn lásìkò báyìí ni o supervise exam báwo. supervise exam lásìkò jímọ̀ student bẹ́ẹ̀ lọ kírun ẹ wá fi exam sásìkò tó máa kí zoom ẹ fi sásìkò tó fẹ́ kí asiri ó máa fẹ́ ti run ẹ̀ ọmọ yẹn wá sọ fún yín pé sáà ẹ bá wa adjust timetable yẹn ó lè fà wá mùsùlùmí láǹfààní pé ká lọ kírun kẹ́yìn wá sọ pé no I say this is an institution Nigeria is a secular state wàhálà máa wà. wàhálà máa wà. àkókò mọ̀ bóyá ìjọba lẹ̀ ń ṣiṣẹ́ fún ni torí ó yẹ kán ti kó yín lẹ̀ ó yẹ kán ti kó yín lẹ̀ aláìní làákàyè gbogbo ọdún tó fi yẹ kó o fi ní làákàyè kó o fi gbọ́n ilé kéwú ló fi lọ so o ò lè mọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá ń ṣe exam lọ́wọ́ tó bẹ̀rẹ̀ exam láti Monday to Friday wàá sọ pé tó bá di ọjọ́ Friday o ó yẹ kí wọ́n dá dúró kán stop ẹ̀ torí pé ẹnìkan fẹ́ lọ kírun tí wọ́n ti ṣe gbogbo timetable bí exam ṣe máa lọ àní ẹ̀ ní làákàyè ọpọlọ ẹ̀yin náà wo mentality burúkú tó wà lórí yín tó kọjá kò sí nǹkan lọ́pọlọ yín ju ọpọlọ Boko Haram lọ ọpọlọ bẹ́ẹ̀ ṣe máa dà lúrú nìkan ló wà lọ́pọlọ yín ẹ̀ẹ́dọ́pọlọ ara yín ní òpònú rádaràda so tán bá fẹ́ ṣe timetable exam ní gbogbo Nàìjíríà wọ́n á torí wípé ẹnìkan fẹ́ lọ kírun jọ Jímọ̀ wọ́n á wá da gbogbo nǹkan tó yẹ kán ṣe rú aláìní làákàyè òpònú ẹni tó bá lọ kírun tó bá dédé tó bá lè bá exam kò ṣe tí ó bá lè bá ó ti fẹ́ẹ̀lì láyé ẹ̀ nìyẹn òun ni ìpínlẹ̀ Boko Haram rèé o bó ṣe ń bẹ̀rẹ̀ rí sọmọ yẹn sọ pé book is haram book is haram kí ni ẹ̀sìn ṣe ní í ṣe pẹ̀lú education níbo ló ti jọra wọn ẹ̀sìn ó fẹ́ sin Ọlọ́run ẹni láàrin ìwà àtọlọ́run nìkan ni báwo lẹ ṣe wá sọ ẹ̀sìn di wípé òun gangan wá ní priority pé tá a bá ti ṣẹ̀sìn àjẹ́ nǹkan kan nú ayé ẹ ní làákàyè ẹ wo mentality ẹ wo ideology burúkú tó wà lórí yìí ẹ wo mentality burúkú tẹ̀ ń gbé sórí tẹ̀ ń gbé kiri ayé irú mentality burúkú wo lélẹ̀ tó wà lọ́pọlọ yìí ẹ jẹ́ lọ format ẹ̀ dànù kẹ́ lọ format gbogbo nǹkan tó wà lórí yìí kẹ́ lọ fọ̀ dànù kẹ́ lè ráyé ṣe tí wọ́n ìwà òpònú lásán mo rí sí ìwà aláìní làákàyè ìwà àdàlúrú lásán ni mo rí sí báwọn Boko Haram náà ṣe bẹ̀rẹ̀ rí tán bẹ̀rẹ̀ sí tákù gbogbo nǹkan nílẹ̀ Yorùbá a ní gbà fún yín a ní dákẹ́ torí tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ ẹ̀yin tí ẹ já lákatakí tí ẹ̀sìn súnà yìí ẹ padà síbi tẹ́ ẹ ti wá torí ẹ̀ lọ́lọ́run òfin ní jẹ́ kí alákatakí tí súnà bí irú tiyín báyìí kó wọnú ìjọba ilẹ̀ Yorùbá gbogbo àwọn gómìnà tó wà nílẹ̀ Yorùbá ẹ rí pé ilẹ̀ Yorùbá wà peaceful nígbà tí ò sá lákatakítí láàrin wọn ẹ jẹ́ ká lákatakítí kan ráyè wọbẹ̀ tí yín á bá yín wọn wèrè. bóyá lẹ gbàgbé pé bí ò kì í ṣe ilẹ̀ Àràbù ṣá ilẹ̀ Yorùbá ló ń pe bí kì í ṣe ilẹ̀ Àràbù ẹ bá máa ṣe yẹn ẹ lọ sí ilẹ̀ Àràbù ẹ lọ máa pàṣẹ ìsìláàmù bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá àtẹni tó jẹ́ ìsìláàmù o àtẹni tó jẹ́ kírísítẹ́nì o àtẹni tí ò ti gbẹ̀sìn kankan pẹ́ o gbogbo alájọ ń ṣe exam gbogbo alájọ ẹ ká pápátẹ ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ sí skul mọ́ ẹ kó wọn lè kéwu yín ẹ máa control wọn bẹ́ẹ̀ ẹ lè fi ti yín ní àwọn ará yòókù lára so tó bá fẹ́ lọ kírun aago méjì sí wọn gbọ́dọ̀ fàyè lẹ̀ fún alẹ́ orí yín ti dàrú búùkù ìsàràmù lọ́dọ̀ yín ẹ lọ máa ka kéwu yín kẹ́ ẹ máa fi gbégbé ayé yín lọ tá à ń sọ fún yín nìyẹn ìjọba ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti lè gbà káwọn alákatakítí kí wọ́n wọnú ilẹ̀ Yorùbá kí wọ́n wọnú ìjọba gọ́vnọ̀sì ilẹ̀ Yorùbá oríṣiríṣi lẹ máa rí tó máa change lẹ́gbìmọ̀ aṣòfin ẹ jẹ́ lajú yín lẹ̀ kẹ́ ẹ lajú yín lẹ̀ kẹ́ tó dìbò fáwọn tẹ́ bá fẹ́ dìbò fún èmi ò ní ẹ má dìbò fẹ́ni tó bá wù yín o ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó ti já lákatakítí ẹ̀sìn
tẹ́ ẹ rí pé ó ti jẹ́ni tó gbẹ́sìn rù, ẹ má fún ìṣẹ́jú kan fàyè gbà wọ́n. Tẹ́ ẹ bá ti fàyè gbà wọ́n nílẹ̀ yìí nílẹ̀ Yorùbá yẹn, ẹ rí pé ilẹ̀ Yorùbá máa padà dàrú, torí gbogbo ọ̀nà bó ṣe máa dàrú làwọn nọ́ọ̀tì yẹn ń sán káàkiri. Tẹ́ ẹ bá ti lè lọ jàjà fi wọ́n sí ipò nítorí pé wọn ò lágbára nínú ipò ìṣèjọba ilẹ̀ Yorùbá, òun ló jẹ́ kí ilẹ̀ Yorùbá wà peaceful. Ẹ fi wọ́n síbẹ̀ wò, á ṣojú àwa àti yín. Tẹ́ ẹ láwọn tó pera wọn ní alùsùnà yìí, kánsà ni wọ́n jẹ́ nínú egungun ẹran ara Islam. Ẹ lọ gbogbo wáàsí wọn, kò sí tó lálàáfíà. Ẹ rí pé àwọn gan fúnra wọn wọn ṣe alálàáfíà èèyàn. So tẹ́ ẹ bá ti lè ṣe mistake, tẹ́ ẹ jẹ́ kí àwọn tí wọ́n gbé ẹ̀sìn kárí, ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti mọ̀ lẹ́lẹ́sìn, tẹ́ ẹ rí pé léyìí ó gba ẹ̀sìn, ó gbomi parí, ẹ má jò débi ìṣèjọba ilẹ̀ Yorùbá. Tó bá débẹ̀, ó máa di pé kí ọmọ ìyá méjì kan bẹ̀rẹ̀ sí fi àdá para wọn nínú ilé. Ó máa di kí bàbá máa wo ìyá ẹ̀, kí ọmọ máa wo ìyá ẹ̀ kó ní ìyá òun Christian ní kọ́kọ́ tó ti jọ fẹ́ra wọn for years, tó ti jọ bímọ fúnra wọn, kó di kan máa dúnbú ara wọn, kán mọ para wọn lọ. Ẹ jẹ́ ká fọpọlọ ṣe o. Ire o, ilẹ̀ Yorùbá ò ní dàrú o, ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní dàrú o. Ó dàbọ̀ o, ẹ lajú yín o.